ìwọ mú boyfriend ẹ wá sínú ilé ó sọ fún mi pé lesson teacher ẹ ni ìyẹn wá ń jí ẹ lábẹ́ òrùlé tèmi ìwọ náà dẹ̀ ó jẹ́ kí fàwọ̀ rajà kan kó wá tán ẹ àǹtí mi gbà mí lọ́wọ́ àwọn ọmọ ìyá mi mo gbé. ẹ̀yin ọmọ yìí how could you do this? ṣé ìmọ̀ pé èèwọ̀ lẹ́jẹ̀ yìí ni? nǹkan lè ṣe yóò there is no dawn. nìyẹn. Oh, very good. Very good. Mr. Teacher. Ẹ káàbọ̀. Very. Ṣé wọ́n ṣẹ̀yìn? Bẹ́ẹ̀ ni wọ́n ṣẹ̀yìn. Ṣé mo kún wọn sọ? Bẹ́ẹ̀ ni. Will you keep quiet? Idiot. You. Oh, because I allowed you to still come into this house. Ìwọ fún àwọn àbúrò tèmi lóyún. Ó tún lẹ́nu ọ̀rọ̀ lórí wọn. Bọ́lá fi sílẹ̀ o. Àwọn orí máa tó yan níyànjú sófin rẹ̀. Ẹ̀rí. Mo gbé àǹtí mi ẹ̀wọ̀ wèrè. Ó tún lò ní àbúrò. Ẹ sá àwọn ẹ̀yà kàṣọ. Búso. Àǹtí mi ẹ̀jẹ̀ ń bò. Ó dá àlóyún. Tíṣà. Ó pa làǹtà. Báwo ló ṣe jẹ? Ṣé bá ní kí wá kọ́ ọmọ ní lẹ́sìn ni? Kí ni Tóyún ti ṣe jẹ? Ẹ wo ní Tóyún? Mọ́mí, Daddy, tòótọ́ èmi ni mo fún Jọkẹ́ lóyún. Ṣùgbọ́n Búkì, èmi kọ́ ni mo fún lóyún. Ìwọ ló ṣe ó pààrọ̀ ìwọ ni. It is ìdádìdì. Tòótọ́, jẹ́jẹ́ mi ni mo jókòó. Jẹ́jẹ́ mi ni mo lọ. Ọlọ́run ọba ń gbọ́. Òun ló wá bá mi tó dẹ̀ tọrọ oyún lọ́wọ́ mi. Nílé wa máa ní be your brother's keeper. A ní má ṣe àwọn ni mí mo dẹ̀ wó pé kí n fi ta lọ́rẹ̀ ni bóyá ẹ lack ọmọ ní. Àǹtí mi. A ní má ṣàwọn ni ẹ. A ní má ṣàwọn. Ó dẹ̀ yẹn náà dàbí sá ní má ṣàwọn. So èmi náà tí mo jókòó yìí at close to 60. Tí bá ní ó yá nǹkan kí ló fẹ́ ṣẹlẹ̀? Tí àwọn